ẹ̀yin tèmi ó ti wá gbẹnu tán báyìí ó lẹ́tìkẹ́ gidi gan ni. àwọn yorùbá ní bọ́mọdé ò bá bá tàn yóò sì bá àrọ́bá, wọ́n ní àrọ́bá sì ní wọ́n lòun ní bàbá ìtàn. eléyìí ló dífá tí mọ̀mí Esabod tó fi jáde láti wá sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ tí Kemi Olunloyo èyí tó sọ sí Priscilla Ojo. mọ̀mí Esabod jẹ́ ká mọ̀ wípé Kemi Olunloyo ó ti wá rọ́kún báyìí o, wọ́n ló ti rọ́kún, ó ti wá kún dẹ́múdẹ́mú báyìí. wọ́n ní àsìkò ọ̀rọ̀ ti tó, àsìkò ti tó kí Kemi Olunloyo kó gba èsì ọ̀rọ̀ rẹ̀. wọ́n ní kí ló ṣẹlẹ̀ gangan, kí ló dé. wọ́n ní èwo làbùrọ̀ mọ́ báyà jà ká tó mọ́ bá ọmọ jà. wọ́n ní kí ló ṣẹlẹ̀ gangan, kí ló dé tó fẹ́ máa yọ oró ìyá lára ọmọ. wọ́n ní kí ni ẹ̀ṣẹ̀ tí Priscilla èyí tó ṣe Kemi Olunloyo tó fi wá di wípé ó ń fi ojoojúmọ́ jáde láti wá bọ́ ọmọ yìí. ó ní kí ló ṣẹlẹ̀ gangan. ẹ̀yin èèyàn, mọ̀mí Esabod wọ́n pa ìtàn èyí tí àǹtí Kemi Olunloyo èyí tí mi lérò wípé wọ́n ti gbọ́ rí ní orí ayélujára. màmá yìí pa ìtàn yìí fún wọn, wọ́n sì rán wọn délé, wọ́n lọ rán wọn létí tí ń ṣẹlẹ̀ nínú ìdílé wọn. ẹ̀yin èèyàn, eléyìí gbẹnu ó tún wá lẹ́tìkẹ́ gidi gan ni. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí mọ̀mí Esabod èyí tí wọ́n sọ lórí ọ̀rọ̀ náà. ire o. ó bá ní dùn lórí ọmọkùnrin mẹ́ta tó bí because they are autistic, wọn ò wúlò fún ẹ, ìwọ́gbọ̀n ò lè wúlò fún wọn, ò tọ́jú wọn. nítorí second born yẹn gan wọ́n ṣe deport wá sí Nàìjíríà tí ó máa treat láàrin títí. ìbí mọ story ẹ o, ọmọ tó fojú ọmọ yẹn ta ọjọ́ àwọn ọmọ yẹn rí, àwọn yẹn wà wúlò, wọn lè ṣiṣẹ́, wọn lè ṣe kankan. bẹ́ẹ̀ bá tiẹ̀ bímọ kìíní tó wọ́ autistic, wọn ní mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run ti ríṣẹ́ ọwọ́ ẹ̀, oníbàbẹ́ ẹ̀ ló mú wọn lọ lé ológun tó fi wọ autistic. Face your family, stop facing Iyabo Ojo. Ṣé Iyabo Ojo ló bá tiẹ̀ gẹ̀ ni? She's a single parent like you, like me. I raise my children up and they are successful. Ìwọ gẹ́gẹ́ lè ṣètò ń dalé Olunloyo, ìwọ ló gbẹ́yẹ ìyá bàbá ẹlẹ́yẹdò tá máa lọ fọṣọ fún pé wọ́n ni wọ́n gbé fún. inú ẹ̀ ò dùn sí nǹkan rere, wèrè ò jẹ́ yóò rí. wọ́n deport ẹ̀ nísìn, it's over 10 years tó ti deport ẹ̀. ó mọ̀ pé ó yẹ kó ní sense, ó ti ẹ̀ ṣe provision tó wọ́n lè jẹ́ kó party pharmacy ní Nàìjíríà due to your psychiatric illness. ọmọ lọ ṣé wọ́n tó lọ poison ọmọ George bàbá rẹ̀ kọ́ wọ́n fi deport ẹ̀ l'Amẹ́ríkà. It's on the news on Google. wọ́n ìgbà tó wà láti pharmacist George obìnrin tó wà ní kéèsì tó mẹ́fẹ́ gbogbo tó lọ ṣe tó lọ pàrọ̀ oògùn poison fún. àlọ́ oníkà àjẹ́ ni ẹ́ níbi ò ṣe fún ẹ lówó mọ́, orí pé lórí burúkú ọmọ ní ẹ́. a fool at 60, you a fool forever. Kemi Olunloyo. Ibi bá dẹ̀ làwá ti dìde, ṣé ní ológun ilé Abọ́dẹ̀rìn ni? Ṣáwọn Abọ́dẹ̀rìn ológun ilé Abọ́dẹ̀rìn ni? ìyá bàbá mi ṣe Olunloyo, you know that. ṣé gbogbo àwọn ológun Kúdẹ̀tì náà ọmọ Kúdẹ̀tì ológun ni? àbí kò sí tí wọ́n ti tán rí sínú odò Àbẹ̀ní apẹ ní Kúdẹ̀tì àwọn ọmọ Kúdẹ̀tì. ìbínú ẹ̀nà lèmi náà ti dìde. ìkà ni ẹ́ Kemi, combine with psychiatric, ìkà burúkú ni ẹ́. ebi nǹkan wí psychiatric náà tó máa ń sá, kò yẹ kó sá kó Nàìjíríà náà, ẹlẹ́sẹ̀ gbígbẹ́ bíi toothpick. kí ló kẹ́ ẹ̀ pẹ̀lú wípé wọ́n ń jagun Tanzania o, Ìyábò àtọmọ ẹ̀ kò yẹ kó máa sọ̀rọ̀ kò ní dá fún yàrá yà ẹ̀ fún láyọ̀. ṣé kálẹ̀ nífẹ̀ẹ́ tó ní sí Ìyábò? ìfẹ́ yín débẹ̀ ni? àbí èmi tí mo lọ sí Tanzania ṣé wọ́n jagun wọn pa mí bẹ́ẹ̀ ni? Let me tell you what happened about that stupid blogger, that non-entity blogger tó kọ nǹkan nípa Priscilla. ṣé Faaja mo sọ fún wọn gossip láyé, wọn gossip ní Tanzania bàjẹ́. You know I made friends there, I told you. ibi táwọn Ìyábọ̀ dé sí kọ́ ni mo dé sí. mo máa wà nínú ọjà, wọ́n gossip tó jẹ́ pé wọ́n ní ìlara tó jẹ́ pé ní Tanzania wọn ò yàtọ̀ sí Nàìjíríà. mo rí táyì sọ wípé àwọn Tanzania àwọn lóko gan, wọ́n ń jalangba, wọ́n ń dorí èèyàn. àwọn oko yín ní Nàìjíríà nǹkan wọ́n ń jẹ èèyàn, Oǹdó gan wọ́n ń jẹ èèyàn. ṣé gbogbo akọ́lá ní rural area l'Africa ni? Tanzania ò yàtọ̀ sí Nàìjíríà, wọ́n gossip burúkú. wọ́n sọ nǹkan pàtó kan fún mi mẹ́ta ni 3 points. mo dẹ̀ lánàá nípa ọkọ àti ìyàwó. Africa will always be Africa. olórí burúkú blogger tó jáde yẹn, I don't know why you people are replying her. She's looking for a fame. wọ́n ní ìlara títí ẹgbẹ́ fún ìkan nínú ìlara tọ́ntọ́n ni mo kàn máa ṣẹ́yọ kan yìí ni.
ilé sọ yòókù ibi tí mo ti lọ ṣe kan náà ni àti makeup kí ló ń jẹ ọkọ Jumai kó sá fún Diamond because Diamond is the first in Tanzania, Juice is second. Both of them are famous, but they are best friends. Yeah, wọ́n sọ òyìnbó ní Tanzania dáadáa, òyìnbó wọ́n sọ, wọ́n gbọ́ òyìnbó dáadáa ní Tanzania. Ipe kò mo close mọ́ ìyá yẹ kí ni pé kò sá fún. It's the same way you Nigerians hate heads. The bá sọ pé Tanzania ìlú oko ni your own country is barbaric. At least Tanzania have 24 hours electricity. They have water running from their taps. Stop condemning Tanzania. They are warriors. They are facing their own predicament. They are not lazy. That you people cannot talk to condemn the atrocity from any politician. What does that got to do with the marriage? You think we are ma or me reply me tombo fellows what's up. Kemi lọ́wọ́ Kemi o kí sọ fún ya mo pé mo kí ló tí wo wa àgbàlagbà bá òun náà ṣe ronú bá Kemi ń sọ̀rọ̀ èrò pé èèyàn gidi ló ń sọ̀rọ̀ òkú èèyàn Kemi tó ti kú tó àti ìsìn working cops ni dá fún Kemi Olunloyo bring it on àbúrò mi ló jẹ́ máa ní bíbí ni ẹ̀jẹ̀ kan náà ni wọ́n máa ní bíbí mo ti fún ẹ ní long road ọmọ òfò ní ẹ o lè ṣórí gbọ́ tó bá kó kò sẹ́ni tí ó sìn kí mo pé kò sẹ́ni tí ó sìn àwọn ọmọ ẹgbẹ́ òfin rí mi ẹ̀ látọ̀ kó máa fi èjì ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa lọ orí TikTok máa ṣe justice for Mohbad at your age with your set PhD. Is that not downgrading? Kó máa lọ TikTok máa ṣe justice for Mohbad Kemi Olunloyo ayé ẹ ti bàjẹ́. Your daddy loved you. Àwọn máa ń wòyìn lókè tàbá lọ́pọ̀ mi lè yín. Ilé wa ìgbé ara wọn ló wà. But the house Abadina ló lọ́nà. Ó máa Abadina ní gbogbo 70s. Wọ́n mú òfò rádaràdà. Ṣé bàbá ẹ̀ náà ló ní kókó bímọ fọ́kùnrin mẹ́ta? Ṣé bàbá ẹ̀ náà ni wà dójú ti nọmọ ẹ̀ wà máa sọ story tí ò ṣẹlẹ̀ yìí wọ́n rí ipò yín lẹ́sprẹ́sì irọ́ ló ń pa o olórí burúkú ni o ó ń lù for sympathy ni o ó ṣe sọ láti gbọ́ tó ti ń sọ sórí ààrẹ nígbà limos girl wọ́n àtàkì mọ́tò wọn pẹ̀lú òkúta wọn ọ̀rẹ́ ipò Kemi irọ́ ni Kemi ń pa olùsí ni Kemi ẹni òfò ọmọ òfò ní atókùnmọ́kọ amọ̀nà ọ̀run mọ́ lè lọ ní Kemi èmi mo tó bẹ́ẹ̀ wí torí pé kíni ẹbí ni wá ẹgbẹ́lé kan rà àdẹ̀jọ́ ń gbé àdẹ̀sẹ̀ ìpànìyẹ yín náà tama lọ ka bẹ̀rẹ̀ fruit bàbá ò burú péyàn láìkó obìnrin bàbá ẹ̀ láìkó obìnrin pandemic gbogbo ọkùnrin Nàìjíríà dé nìyẹn but bàbá ò kì í fojú commonize ọmọdé kò ń fojú commonize àgbàlagbà the first mathematician in University of Ibadan ni bàbá Kemi very brilliant ọmọ Olunloyo. You know, you can have opportunity in this life. Ex governor for your state. Ṣé máa tó wà lọ síbi òkú bàbá ẹ̀? Ṣé space ẹ̀ ṣí sílẹ̀? Ó mọ̀ pé jọ́ tó máa ṣe bàbá ẹ̀, òkú gbogbo àgbáyé ni òkú bàbá ẹ̀. Ex governor, òkú gbogbo àgbáyé ni. Ex commissioner. Táwọn èèyàn bá sọ pé gbogbo ló máa gbẹ. Ká ló mọ lórí burúkú ẹ̀? Wàá máa búlì Davido gbogbo gbà. Ó wàá máa rán létí pọ́ mọ́ ẹ̀ kú. Ó tún sọ olómọ ẹ̀ tó kú yẹn. Olóbìnrin ni, ọkùnrin ni. Wọ́n dẹ̀ ti fún ẹ lówó ti sú wọn ebi ń gba bribe fún ṣe Kemi ìdí iṣẹ́ mo ní mo bẹ́ẹ̀ sẹ́mi ò parọ́ èmi ò tiẹ̀ kápá mari wọ́n ayé ẹ̀ bàjẹ́ burúkú over 2 no wèrè ẹ oṣooṣù lòun ojoojúmọ́ lóun rí tàyà àríkáyì 419 bẹ́gí olè ìbọn gbowó lórí YouTube òun gba dollars lórí YouTube stop begging on our cyberspace idiot. Bàbá ẹ̀kọ́ ló ń ṣe orí ẹ gbàbọ̀dé ni ṣé wọ́n ṣe ìnílé abọ́dẹ rẹ̀ ṣé wọ́n lè ṣùtọ̀ ń bọ ní èṣù àwẹ̀lẹ̀ ní kúrẹ́tì tó ń dé gbogbo àwọn ọmọ kúrẹ́tì sí ṣé mi ò bọ̀ tó pé mi ò yọlé ọ̀lẹ́ ní ẹ́ nígbà mo ti mọ̀ lórí social media bó ṣe máa ń tọrọ owó kiri nìyẹn oní Ìyàbọ̀ òun sọ pé tí ẹ̀ mọ́lé tí wọ́n gbé mi lọ kóòtù kan náà mi ní kóòtù ni ara iṣẹ́ blogger nìyẹn náà Google it wọ́n máa assault blogger gan wọ́n dẹ̀ máa assault journalist because they will count it under libeling and defamation. Wọ́n máa ń ná wọn gan tó yìnbó àwọn míì gan wọ́n máa shoot wọn tó máa kú. Wọ́n ṣe gbé lọ kọ́tù ṣe wádìí bàbàrà tí ò sọ sórí nípa Ìbíyọmí ni.
ọmọ yẹ court tèmi lọ ní Dublin àbí ká tó gbaṣẹ́ tá à ń ṣe yìí kó tó ṣàgbàṣẹ́ journalism kó tó gbaṣẹ́ blogger ṣé o mọ consequence ẹ̀ ni ṣé o mọ consequence ẹ̀ ni ṣe ṣàgbọ́n nípa Arab journalist tó pa sí Turkey embassy tó dogun iṣẹ́ wa risk gan that is for the people who are saying the truth ṣé wọn ọ̀rọ̀ ṣòwò lọ sẹ́wọ̀n ni àbí Mandela lórí ipò ń jà fún ní South Africa kò lọ sẹ́wọ̀n ewu lẹ́kùn wèrè gan tó ń sọ Iyabo Ojo pn send the letter o why can't you verify kí ló yẹ kí mi máa win gbogbo court cases why tí mo fi win gbogbo court cases fún pé mi lọ torí tí màá evidence mi ń ṣiṣẹ́ o evidence o kàn lọ ṣiṣẹ́ yẹn náà kí ló yẹ kí win ọ̀dàjà and princess èmi á gborúkọ Davido lẹ́nu ẹ̀ he is my son baby if you are talking to him ask him baba mi. But I will call Iyabo lẹ́nu ẹ̀.